Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Òwò Eégún apá kejì. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù yìí. Fáwọn tí ò bá ti wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù Òwò Eégún apá kìíní torí wípé fíìmù náà ó kọ́ni lọ́gbọ́n ó tún sì lanilóye pẹ̀lú àwọn nǹkan púpọ̀ lè máa kọ́ nínú fíìmù Òwò Eégún. Yétúndé Barnabas ló ṣe fíìmù yìí. Fíìmù yìí ò nádùn, ó lárinrin. Lónìí, a máa sọ̀rọ̀ nípa àwọn òṣèré wo lẹ mọ̀ tí wọ́n kópa nínú fíìmù Òwò Eégún. Ẹ tẹ orúkọ àwọn òṣèré tí ẹ bá mọ̀ tí wọ́n kópa nínú fíìmù yìí. Ẹ tẹ orúkọ wọn sí comment section ká lè sọ̀rọ̀ nípa wọn àti pé ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ àwọn òṣèré yìí. Ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa wọn. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.